láti January wá o mo wá yin Olúwa o láti January wá o èmi wá yin Olúwa o ọ̀pọ̀ ẹgbẹ́ mi dà mo wá wọn mi ò rí wọn mọ́ mi ò fi yọ̀ wọ́n Olúwa láti January wá o èmi wá yin Olúwa o mo lo April já o bàbá mo dúpẹ́ mo lo April já o kò já mọ́ mi lẹ́sẹ̀ nínú àkàsọ̀ 12 tó wà lọ́dún yìí o mo lo April já o bàbá mo dúpẹ́ hallelujah oṣù mi ní ìwọ náà sọ bẹ́ẹ̀ oṣù mi ní nínú oṣù May ọ̀rọ̀ mi máa dayọ̀ a ó kí mi kú oríire apẹ̀mọ́ra la pé tèmi jẹrẹ ọ̀rẹ́ mi káàbọ̀ sínú oṣù May ọlọ́run tóbi lọ́ba o ò gbóhùn tẹ̀mí mímọ́ ni sọ fún ẹ ni ó ní Isaiah 40:2 ó ní ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem ẹ ké sí wípé ogun jíjà rẹ̀ tán adarí àṣedílé rẹ̀ jí ọlọ́run ti ṣàánú fèmí àti rẹ̀ ó ti ṣíwèé ìrántí kan èmi àti ẹ ǹjẹ́ jọ́ mọ̀ pé oṣù May tá a wọnú ẹ̀ lọ yìí oṣù ayọ̀ ní fèmí àti ẹ oṣù ire ni oṣù ọmọ bíbí ni oṣù ìlóyún oṣù tó máa pàdé ọkọ ẹni oṣù tó máa pàdé ìyàwó ẹni oṣù tó máa ríṣẹ́ ìwọ tó wáṣẹ́ oṣù tó máa rádùnṣe ìwọ tó wádùnṣe oṣù tó máa gbàwé ìgbélu ẹ̀wọ́ tó fẹ́ ìgbélu oṣù tó máa gba contract yẹn tó máa approve ẹ̀ fún ẹ lóṣù yìí èmi àti ẹ a máa gba contract ńlá nínú oṣù May ọ̀rọ̀ èmi àti ẹ ọ̀rọ̀ wa máa dayọ̀ ọ̀rọ̀ wa máa dire bẹ́ẹ̀ ni ogun máa ṣẹ́ fún èmi àti ẹ torí pé Ọlọ́run ti pinnu láti gbà tọ̀dọ̀ èmi àti ẹ kọjá bẹ́ẹ̀ ni ó ní àkókò láti ṣojú rere sí èmi àti ẹ àkókò náà dé sọ pé àkókò mi ti dé àkókò mi ti dé bẹ́ẹ̀ ni àkókò ayọ̀ mi ó ti dé oṣù May lọ́kọ̀ sí lára oṣù May làkókò ayọ̀ èmi àti ẹ ire wọlé èmi àti ẹ ayọ̀ wọlé wa ìbùkún wọlé wa àlùyọ wọlé wa ìṣerere wọlé wa ìbùkún wọlé wa ìfọkànbalẹ̀ wọlé wa bẹ́ẹ̀ ni gbogbo tí èmi àti ẹ gbèrè wẹ́rẹ́ ló máa bá wa ṣe ògbóni tẹ́mi mímọ́ kọ sí mi létí wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe àdìsẹ́ wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe àlọ́ ohun tí mo rò wípé kò lè ṣeé ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe mo ti rà àánú gbà o mo rà àánú gbà o èmi tó yìí ti rà àánú gbà forúkọ ẹ̀sìn mo rà àánú gbà lọ́wọ́ Olúwa mo ti rà àánú gbà o mo rà àánú gbà o lórúkọ Jésù ní oṣù May èmi àti ẹ a máa làlùyọ tó ga bẹ́ẹ̀ ni a máa ṣoríire àwọn ọmọ wa máa ṣoríire àwọn ọkọ wa máa ṣoríire àwọn aya wa máa ṣoríire ẹbí àti ará wa máa ṣoríire níbi iṣẹ́ wa a máa rí bá ti ṣe a máa ránà gbígbà olùbárà rere àwa wa rí ìbùkún àwa wa rí áńgẹ́lì olóore aláàánú olùrànlọ́wọ́ wọ́n máa gbére lé mi lọ́wọ́ wọ́n máa gbére lé wọn náà lọ́wọ́ a máa wà níbi tí ó yẹ ká wà lákòókò tí a ká wà níbẹ̀ láti gba ire tó tọ́ sí wa ẹrẹ́ lẹ́nu nígbà ṣe èmi àti ẹ̀ṣẹ̀ wọn ò ní fi ibi wá wa wọn ò ní gbé ibi ká wa mọ́ ó kọ́ wọ́n ní kú lọ́wọ́ ẹ̀mí àti ẹ̀ wọ́n ní bábà tọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa ẹ pẹ̀lẹ́ ìyá wọ́n ní sọ bẹ́ẹ̀ sí èmi àti ẹ̀ mọ́tò tó ti so màrò mọ́ kò ní gúnlẹ̀ sílé èmi àti ẹ̀ ibi àjò tí wọ́n lọ sí ìpadà a ò ní lọ a ò ní bólórí búkú wọkọ̀ pọ̀ wọn ò ní jí wa gbé wọn ò ní jáwọn ẹbí wa gbé a ò ní ní ìjọ tẹ̀bí pọ̀nù àṣìta ìbọn ò ní bà wá àṣìgún ọ̀bẹ ò ní jẹ́ tiwa ibi tílẹ̀ ti ń béèrè fún ẹ̀jẹ̀ èmi àti ẹ̀ nígbàgbẹ́ kọjá a ò ní wọ mọ́tò tí wọ́n lọ sí mọ́ṣúárì wọn ò ní gbé wa dìgbàdìgbà a ò ní dèrò àrùkà tó ń rìn kiri orí èmi àti ẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ipa ayé ò ní ká wa ogun ayé ò ní borí wa ọfà ayé ò ní bà wá àwọn ẹni bí ayé ò ní rí wa gbéṣe a ò ní ṣubú fọ́tàyọ̀ a ò ní jì sọ fí ọmọ ara ayé ìpinnu bí ọ̀tá kò ní ṣẹ lórí mi kò ní ṣẹ lórí ẹ̀ ọfà tó fò lọ́sàn tó fò lóru kò ní bà mí kò dẹ̀ ní bà ẹ́ ikú ò ní yálé wa ikú ò ní pa wá kò ní pa àwọn ọkọ wa kò ní pa àwọn ọmọ wa kò ní pa àwọn aya lórúkọ Jésù ikú ò ní pa bí àti ara wa gbogbo wọn abẹ̀mí tá a gbé wọnú oṣù yìí kò sí èké pàdánù nù ẹ̀ a ò ní ní ìjọ tẹ̀mí ń pọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ire máa ṣọ̀gọ́gọ́ èmi àti ẹ̀ a máa gba ímeèlì ayọ̀ text message ayọ̀ phone call ayọ̀ ẹ kú oríire wọn máa sọ bẹ́ẹ̀ sí mi àti ẹ nínú oṣù May ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ ní ṣíṣẹ̀ ń tẹ̀lé láì dáwọ́ dúró ló máa jẹ́ tèmi tìrẹ lóṣù May ó máa dára fún wa ju gbogbo oṣù tá a ti lò lọ́dún yìí lọ bẹ́ẹ̀ lolúwa ọlọ́run àmọ́gun wí bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí fún èmi àti ẹ máa yọ̀ nínú Olúwa ẹ̀jẹ̀ Jésù bò mí ó bò ẹ́ ó bò àwọn ará ilé wa ó bò àwọn ẹbí àti ará wa oṣù ayọ̀ lóṣù May yìí fún èmi àti ẹ o lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn a ò ní ṣaláì ní o tó dára a ò ní ànító àti àníṣẹ́kù rere gbogbo a ò rí jẹ àárímọ́ àríwọ̀ àárínà àrílọ̀ àríbà ti ṣe àárọ̀ náà gbégbà orí wa máa kọ̀kì ọ̀rọ̀ wa máa dayọ̀ orí wa máa sọ̀rẹ́ ó ti dára fẹ́mi àti ẹ̀ náà lórúkọ Jésù káàbọ̀ sínú oṣù May lórúkọ Jésù olùgbàlà.